lẹ́ni ibikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété ó kọ́ mi ò tí ì yí padà Adémọ́lá ọmọ Omíyalé náà ni mò ń jẹ́ máa lé mi lọ́mọ Ìbàdàn dé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́ọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún yín kó bùkún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá mi tó dá yín tó dá gbogbo wa sínú ayé àní mọ̀ òṣì àní mọ̀ yọnu mo kí Ọlọ́run ọba àlékè ọlá ọba Olódùmarè tí ó jẹ́ wípé òun lọ́mọ̀ wá ọlọ́mọ ń tà wáyé wá ṣe mo kí ẹ̀yin alẹ́ ulamahu warasatul anbiyahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá mọ̀kádàmù ṣe òkò àti ọmọ kéwú mo kí gbogbo yín pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu mo wá kẹ́yìn ọmọ ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì rẹ́fẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ mímọ́ ìjọ àgùdà ìjọ onírìbọmi pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo wa o mo wá kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi nínú ẹ̀sìn kẹta báláyé mo kí wa wípé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ àní ṣe ewé já bẹ́ẹ̀ láàní ṣi egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́ mo wá júbà ẹ̀yin ìyá mi ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀ ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ yìí fi yọ̀ sọnù tọmọ yìí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ fi kan ṣoré kiri èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀ tó rẹ́yìn ni àgbà gbanigbani ìbà orí tó kú tí ò níná ìbà ọjà tó kú tí ò lérò ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn mo ṣèbá yín o mo wá kí kábíyèsí ọ̀nẹ́rẹ̀ṣà àrólé oòdùà jìgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ ọ̀la funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì mo wá kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn mo fúyẹ́ ọ̀nẹ́rẹ̀ṣà àti kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ní ilẹ̀ Kàrọ̀ Òjìrè mo wá kí báàmí Àdìsá ọmọ Adéyẹmọ akukọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí mo kí yín o ẹ kú sùúrù lágbára lọ́wọ́ Ọlọ́run irọ́ tí èé ṣe tí yín wọn ò ní pamọ́ yín gbogbo ìlàkàkà yín lórí kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú Ọlọ́run ọba tó mọ ìdí tó fi dá òǹkálukú yóò kún yín lọ́wọ́ á dẹ̀ jẹ́ kó ṣe ṣíṣe mo wá kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire láti ibi tó bẹ̀rẹ̀ débi dórí èmi tó pin sí yìí mo kí yín o mo tún kẹ́ni tí ó máa sọ̀rọ̀ lẹ́yìn wa lágbára lọ́wọ́ lọ ní sọ̀rọ̀ sọ àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ mo kí gbogbo gómìnà pátápátá ńlẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé mo kí yín o ẹkú àná bẹ́ẹ̀ ni kí n ṣe sọ mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi pé ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń wò mí ò ní di àlùbáríkà àwọn tí Ọlọ́run ó kólé ayé lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé iṣẹ́ ìṣe yín ò ní dojú ìjà kọ yín àlùbáríkà àwọn tí Ọlọ́run kólé ayé lọ́wọ́ kíkẹ́ ni mo wá ṣe lẹ́nìí mo wá yànnàná àwọn ọ̀rọ̀ kan mo sì wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan nípa ìyá kíni ó kọ ìyá iná Dúpẹ́ Onídọ̀tí tó pera rẹ̀ lónítìrí ó pera rẹ̀ láyà Abíọ́lá léyìí tí ò sí tracy nípa ìyá Abíọ́lá ni ọ̀rọ̀ rẹ̀ ni mo wá sọ torí wípé kíni ìgbésẹ̀ tárábìnrin yìí gbé ìgbésẹ̀ ọ̀daràn pákú ni ìgbésẹ̀ ọ̀daràn pálákú tó jẹ́ pé kò sí ní téèyàn tún lè pè é tó kọjá ìwà ọ̀daràn ni torí pé tẹ́ ẹ bá wo gbogbo bí ìgbésẹ̀ yẹn ṣe lọ ẹ rí wípé ìyá yìí hùwà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé làákàyè wọn ti dorí kodò rí bí ẹni tó ń suffer from psychiatric disorder bí ẹni tó ti forí gbálẹ̀ yálà ní bedroom àbí níbikíbi èmi sì wá padà gẹ́ẹ̀tì nǹkan o pé gbogbo ohun tí ìyá yìí ń ṣe yìí
ìlànà láti rí wípé wọ́n declare àwọn tí ń ṣe Yorùbá nation tínú tọkàn tí wọn ò ṣe pẹ̀lú wàhálà, láti rí wípé wọ́n declare Yorùbá nation as a terrorist group ní nǹkan tí ìyá ìṣe. ẹni tó bá lóore ọ̀fẹ́ láti wo gọ́vnà Adeleke lénìí, gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní kí n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má bàa ṣẹlẹ̀ mọ́, káwọn Yorùbá nation má bàa wá àìjáàkì ìpínlẹ̀ Ọ̀ṣun, ká má bàa láwọn fẹ́ àìjáàkì ilé agbára ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n wá pé gbogbo security pátápátá wípé àwọn tó bá ti ní í ṣe pẹ̀lú Yorùbá nation o, ẹ máa mú wọn kẹ́ẹ̀sì dúró sí gbogbo ìlérò òlú pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ilé iṣẹ́ ìjọba àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìjọba. Kí làwa ń sọ? Àti ìkófá nílẹ̀ Ifá ń ṣe. A sì ń sọ pé gbogbo ìlànà tí ìyá ìhùngù kò séyìí tó mọ́pọlọ dání. Àwọn kan ní ká mórí wá ká fọrùn lẹ̀ níbi tí a bá sẹ́ńtúrì tá a wà láyé tá a wà yìí, kéèyàn kan sì jí tó kàwé kó sì jí kó sì rò wípé ìlànà tóun gbé kalẹ̀ yẹn lòun fi lè gba orílẹ̀-èdè. A right thinking person tọpọlọ rẹ̀ pé kò ní sọ wípé ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ṣe tiwọn, káà náà máa ṣe tiwọn, tí èé bá ṣe ẹni torí ẹ̀ ti gbálẹ̀, kò ní sọrú ẹ̀ láíláí. kò ní sọrú rẹ̀ á ṣe múrù ẹkùn tá a fi lájá lọ́wọ́. bó o lẹ́yìn ó ṣe máa ṣèjọba tí gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé náà máa ṣèjọba. ṣé ẹ mọ̀ pé ẹni tó sọrú ọ̀rọ̀ báyẹn jáde kò ní ọpọlọ? Ó yẹ kéèyàn wò ó psychologically wípé ẹni yìí o làákàyè rẹ̀ kò pé tó. now ẹni tí ní ògọ̀ bí ẹni àǹtí, ẹ worú bàbá tó gbé megaphone dání tó bẹ̀rẹ̀ sí ní pariwo ìjọba Adélé ti dé sílùú Ìbàdàn, wọ́n ti wà nílé ìjọba báyìí, ẹ bọ́ta ẹ kún wọn lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tí tó bá jẹ́ bàbá mi màá kọ́ ń bàbá toró lórí burúkú bàbá ni. tó bá ṣe wípé ń tẹ́ ẹ gbé kalẹ̀ lọ́nà tó tọ́, tó bá ṣe wípé ń tí òfin bá kìyín lé lórí, èwo làbùrọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ polongo. ẹ̀ ń polongo nítorí wípé ń tẹ́ ẹ gbé dání ọmọ Yorùbá kọ́. ẹ̀ ń polongo nítorí wípé ọ̀nà tẹ́ ẹ gbé gbà is a fraudulent way, ọ̀nà àgàbàǹgebè lórí pé ẹ sáfẹ́ darí ìlú. tá a bá dẹ̀ ń pariwo terrorism, kò sí ti ń jẹ́ terrorism kọjá tí ìyá Abíọ́lá Onítìrí ṣe. mo dúpẹ́ Onítìrí ń tó ṣe. àkọ́kọ́ láti kó ìbọn lé àwọn kan lọ́wọ́ wá sí ilé ìjọba ní sẹkítẹ́rìàtì ní ọ́fíìsì gómìnà, débi pé ẹ wá ń yọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà, ẹ fà wálẹ̀, ẹ wá ta àsíá àti yín sókè, ẹ tún wá wọ Nigerian Navy uniform. ó lòdì sófin àgbálá ayé gan. tí èé bá ṣe wípé àtọmọdé wọn àtàgbà wọn làákàyè wọn ti dọ̀bálẹ̀, bó o lè yàn kan ó ṣe jókòó sórílẹ̀-èdè tó wà, kò sẹ́nì kankan nú àwọn pípù yìí tó lè sọ bí tí ìyá Onítìrí wà. now ẹ worú obìnrin tó náà sóògùn mọ́ra yẹn, bẹ́ẹ̀ ìyàwó ilé ẹnìkan dẹ̀dẹ̀ ní lọ́mọbìnrin yẹn máa jẹ́. sórúkọ rẹ̀ ò ti bàjẹ́. ẹ worú bàbá tó kú mọ́kù amọ̀nà ọ̀run má lọ tó irun funfun bẹ lórí yín, ẹ tún wọ sọ kọjọ funfun kọjọ kan, ẹ jọ ń torí Ọlọ́run. tẹ́mi bàbá yẹn bá lọ rèé bọ́ síbẹ̀ yẹ kí ni wọ́n lò ṣẹlẹ̀. ẹ wá tẹ̀lé àwọn tó wá gẹ́gẹ́ bí adigunjalè tí wọ́n fẹ́ ja ìpínlẹ̀ Ọ̀yọ́ lólè. wọn ò wá fún struggle, wọ́n fẹ́ ja ìpínlẹ̀ Ọ̀yọ́ lólè ni. torí tá a bá fẹ́ ja ìpínlẹ̀ Ọ̀yọ́ lólè, ẹ kóbọn, ẹ kádà, ẹ wọṣọ oògùn, ẹ wọ gbogbo ẹ̀ fún kíni. ìyá Onídìrí ká ní pé lóòótọ́ ló ti gbàwé gẹ́gẹ́ bó ti sọ, wáyé tí United Nations fún ẹ ní security, wáyé tí United Nations ò kọ ìwé
sí gbogbo ìjọba ilẹ̀ Yorùbá pé tọ̀ ẹ gbàwé o àti wípé tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ ṣèjọba pé ẹ fẹ́ yapa kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ti gbàwé rẹ̀ ṣé gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé ṣé kìí ṣe Yorùbá yóò ní tìrì orí ẹ ti dàrú kó o tó de àsán kírìmù òbóra ṣé gọ́vnà Adélékè ṣé kìí ṣe Yorùbá gọ́vnà Babájídé Sanwó-Olú ṣé kìí ṣe Yorùbá gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ṣé kìí ṣe Yorùbá Ayédatiwa l'Oǹdó ṣé kìí ṣe Yorùbá gọ́vnà Abíọ́dún oyè ṣe kínní kan l'Èkìtì ṣé kìí ṣe Yorùbá tẹ́ ẹ bá fún wọn wèé tó fi ń bá kìí gẹ́gẹ́ bí wọ́n ọ̀yá ẹran yìí tó o ṣe sọ pé òfin ti fún ọ láàyè láti ṣe tẹ́ ẹ bá fún wọn níwèé wọ́n ọ̀nà yín náà àmọ́ ń gbà tó ọmọ pé irọ́ ló gbé dání atúrọ́ tàbí èlùbọ́ mo dúpẹ́ aṣẹ́wó làsànlàsàn ẹ wá kó ìbọn débi pé ẹ bẹ̀rẹ̀ sí ní exchange ìbọn pẹ̀lú àwọn security agents tó wà ní ọ́fíìsì gómìnà. Kí ni tẹ́ ń try láti ṣe? Ẹ ń gbìyànjú láti bà orúkọ àwọn kan jẹ́. Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ẹni tá ń gbàdúrà pé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká síjú àánú wo bàbá yìí pátápátá ká jẹ́ ọmọ ẹbọ̀ wálé wá mójútó àwọn nǹkan ní ẹ̀. Ẹ tó wá ń gbìyànjú láti dá ọ̀ràn míì bọ́ lọ́rùn. Ẹ ti mọ̀ pé inú Yorùbá Nation ó kọ ìyá odò Abíọ́lá Onídìrí àbí kí ló kókọ rẹ̀ kò hàn. Oyún inú gan mọ̀ pé tí wọ́n bá pe Yorùbá Nation wọ́n pe orúkọ olóyè Sunday Ìgbòho. Àwa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Oríyọmí Hamzat fún akitiyan wọn láti fọ ọ̀rọ̀ yìí mọ́. Despite gbogbo bó ṣe ń lọ lórí rédíò káàkiri látànà àwọn èèyàn sì ń ṣe pé àbólóyè Sunday Ìgbòho lọ́rán wọn ni pàápàá jùlọ àwọn ọ̀tá alẹ́ Yorùbá àwọn ọ̀tá olóyè Sunday Ìgbòho wọ́n ti ń àtàchẹ mọ́lóyè Sunday Ìgbòho. Mo wá fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ fúnra rẹ̀ nígbà tí ẹ ń bá bàbá wa Oríyọmí Òkìkí ọmọ Amuza tó ń bá sọ̀rọ̀ lónìí. Ẹ wò ẹ káàbọ̀ ẹ gbọ́. Hello. Ẹ dákun à ń bọ̀ ó sì wá ń kùn báyìí. Hello sir. Ẹ káàárọ̀ sir. Yọ kínní yẹn. Mr. Túndé fóònù yín yìí wọ́n wá ń sinmi gbọ́ wà nù fájú. Hello sir. Hello sir, tẹ́ ń gbọ́ mi sir. Àgbọ̀ yín dáadáa báyìí. Ọkùnrin báyìí sókè. Àti yín òkè. Yes sir. Mo kí bàbá Alhaji Oríyọmí àti gbogbo àwọn bàbá mi tó wà níbi program yẹn Ọlọ́run jẹ́ bó ti di. Ọlọ́run mọ̀ wà pẹ̀lú. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Wọ́n á fi kíkí Ọlọ́run mọ̀ tó parí ẹ̀. Ọlọ́run bá tó lágbára lórí gbogbo wa. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Ìgbòho. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sẹkírátì ní Ìbàdàn ní àná báwa ṣe ń ṣe Yorùbá tiwa nìsan tiwa kọ́ ni àwọn yẹn ṣe ṣe tiwọn yẹn èmi ò mọ nǹkan kan pa mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá ń jà lórí gbogbo àwa tá a jọ fúnra wa jọ tí káàkiri ó mọ̀nà àbúrò tá a là ń ṣe Yorùbá nìsan tá à ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá ẹnì kankan ò mọ̀ ń pa wọn tán lọ sí yẹn èsì báwa ṣe ń jà fún ẹ̀tọ́ tiwa nìyẹn ẹ̀rí péjọ ta ti ń ṣe struggle yẹn nígbà tí Buhari gan wà ń bẹ tó jẹ́ Fúlàní kò sí bí àlọ secretariat àyàbáràkì ọlọ́pàá àyàbáràkì sójà à ń bọ́ síta láti ṣe rálì láfta tí mo lọ gangan tí mo dé à ń ṣe rálì yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni pé Fúlàní ò lè àlélájú wálẹ̀ kí Fúlàní mọ̀ pa àwọn bàbá wa pa àwọn fámìlì wa kí wọ́n mọ̀ jẹ kẹ́ni kí wọ́n lè lọ sọ́dọ̀ èkó kún táwọn ń jà fún nìyẹn so ìjọba tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́ rí pé gbogbo agbára yẹn Fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí Yorùbá kankan bẹ̀ wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n ni bí àwọn bá para wọn lọ́hùn tó ń bá pààyàn tó ń ṣe gbogbo tó ń ṣe tán wọ́n tún náà fún ọ ní amnesty
lórí àwọn tó pa so gbogbo nǹkan tí àwa kọ́ngbà yẹn ta fi jáde pẹ̀lú gbogbo bàbá Bánjí Akíntóyè àtàwọn àgbààgbà tó wà pẹ̀lú àwọn ọba tó support wa gbà pé ó ti tó báyẹn kí wá ṣe pé káwá kóra wájọ káwá lọ nú ọ́fíìsì àwọn honorable secretariat tẹ́wọ́ ẹgbẹ́ ẹ̀yà wèrè tọpọlọ ń dun ẹni yẹn ẹ̀rí pa àwọn tó lọ ẹsẹ̀ báwọn dáadáa ẹ̀rí pa aláìsàn ni wọ́n gbádùn àtẹ̀yẹ tó dó lórí wọn tó lòun rán wọn ẹ̀rí pa wọn gba wèrè lẹ́ẹ̀kan tó mọ tọ́jú wọn ṣé bí wọ́n ṣe mọ́ ń gbòmìnira nìyẹn ẹ wá lọ́fíìsì àwọn honorable ẹ wá lọ jókòó ẹ ta fúláàgì ẹlẹ́yìn Yorùbá nìsan láì ya wèrè ẹ̀rí pa ọpọlọ ń dùn wọn dáadáa so wọ́n fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kan fọkàn sí àwọn ìran dáadáa báyìí wọ́n dẹ̀ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n investigate wọn dáadáa wọ́n dẹ̀ ní kí wọ́n múrú àwọn ìran dáadáa tó ń rán wọn rúṣẹ́ jàkújàkú báyìí láti mọ̀ fi dá wà láyé bí ìgbà tẹ́yẹ kẹ́ ń dà lóru lèmi nìyẹn sí tá a bá fẹ́ ṣe gbogbo rálì wa à sọ ti gbogbo ẹyọ gbogbo ọmọ Yorùbá dẹ̀ máa gbọ́ àjọ fọwọ́pọ̀ ni tájọ jáde tán láti béèrè fẹ́tọ̀ wa ni kì í ṣe pé àwọn kan máa kóra ọjọ́ bíi mẹ́jọ ẹ wà lọ́wọ́ kàkí sójà ẹ wà ṣe ẹ mọ̀ tẹ kú ẹ ti mọ̀ gbogbo ẹ lọ fagbóyó ẹ wà lọ ní ọ́fíìsì àwọn ẹgbẹ́ fẹ́ jẹ mọ́ka àwọn ẹkún bẹ́ẹ̀ tó fẹ́ jalè wọ́n kàn fẹ́ jí nǹkan ní secretariat àwọn èèyàn ṣe Yorùbá nìsan àwọn ṣe Yorùbá nìsan wọ́n kàn fẹ́ lo lẹ́fù pé Yorùbá nìsan yẹn popular ayédèmọ̀ àwọn tó wà ń bẹ̀ láti fi hùwà burúkú ni láti fi borúkọ wa jẹ ni ṣò Ọlọ́run ní borúkọ tí náà jẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí Ọlọ́run gbòmìnira tó yẹ fún Yorùbá láṣẹ Ọlọ́run kì í ṣe pé irú lẹ́fù dáadáa táwọn yẹn kó kiri àwọn ọmọ gángan gbà èmi àti bàbá àti gbogbo atájọ́ sí Yorùbá nìsan káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sí yẹn rárá so ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé ẹ kú ètò. ẹ sà ẹ dákun àwọn wo ni is there any breakout táwọn kan ti yapa kúrò lára yín ní èyí tẹ̀yìn gbé lọ́wọ́. ẹ̀ǹkà tí mo wà nínú prison Benin yẹn obìnrin kan bẹ tó ń pè ní tó ní òun ìyàwó Abíọ́lá Onítìrí mi ò mọ ìyá yẹn mi ò rí màdàmù yẹn rí òun náà káwọn kẹjọ tó lóun náà sí Yorùbá nìsan òun ló lead àwọn group àwọn tó wá bẹ̀yẹn lánàá yẹn wọ́n gbọ́ yẹn ní mo dúpẹ́ Abíọ́lá ó lóun ìyàwó Abíọ́lá ó ní òun ìyàwó Abíọ́lá ní ò mọ́ o so òun ló ní àwọn group tí wọ́n wá secretariat lánàá yẹn àtàwọn alátìlẹyìn wọn kan àwọn náà ti dá dúró Yorùbá àti wọn lọ́tọ̀ àwọn náà ń pera wọn ní òmìnira 2022 bí wọ́n wí nìyẹn òmìnira 2022 mo ti sẹ́ndì fídíò rẹ̀ gan sí ọmọ tó pè mí wọlé mo ti sẹ́ndì fídíò rẹ̀ ẹ̀rígbà tó declare tó lóun ti gba orílẹ̀-èdè Yorùbá fídíò yẹn náà wo mẹ́ẹ̀lì post ẹ̀ gbogbo yẹn ó rí mo ti sẹ́ndì ẹ̀ sí ọmọ tó wà ń bẹ̀ ẹ wo fídíò ẹ̀ wò. ó lóun ti gba orílẹ̀-èdè Yorùbá. ó lóun ti gbà á ẹ play fídíò yẹn mẹ́ ẹ máa rí fídíò yẹn lọ́wọ́ ọmọ tí mo sẹ́ndì ọmọ tó pè mí ẹ̀rí kódà wọ́n fún gọ́fúnà Mákindé ní táìmù pé táwọn ẹ̀ bá di Monday bẹ́ẹ̀ gọ́fúnà máa mọ̀ pé ohun tóun ṣe ò dáa wọ́n ti sọ wọn ẹ̀rí fídíò sẹ́ndì gbogbo ẹ̀ sọ́mọ yẹn. ó tún ti sọ̀rọ̀. mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ ṣé mo dúpẹ́ gan. ẹ ṣé gan ni o ta ló ń bá a sọ̀rọ̀ yìí sà. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ Sunday Igboho ó fọ́ọ̀sì mi ò ní pé yẹn ṣẹ̀ṣẹ̀ dá òtún gbogbo ẹ̀ mọ̀ fún gbogbo ló bá yẹn lọ. honourable speaker ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bí wọ́n ní kankan. ìrọ̀ wọn ni pé chief ṣé ẹ rò pé kinní yìí ó ti bà yín ní orúkọ jẹ́ díẹ̀ tàbí pé ipa tí yóò ní nínú ẹgbẹ́ tí pé ipa yẹn mà lè pọ̀ kó bí a monumental damage kí ni nǹkan tẹ́ ẹ rò. kò borúkọ wa jẹ́ kọ̀dọ̀ nípa kankan tó lè kó ẹgbẹ́ tiwa àwọn ò lè jáde ní méjì mẹ́ta a lè jáde ní mẹ́wàá ẹ̀yin náà mọ̀ pé tá a bá fẹ́ jáde èrò ọ̀tẹ̀lé wa rárá a lè ní 20,000 people èrò ọ̀lọ́mẹ̀ rárá nìyẹn àwọn kan wá kóra àwọn ọjọ́ bíi mẹ́wàá wọn làwọn Yorùbá nìsan ayé mọ̀ púpọ̀ London àwọn yẹn nìyẹn ẹ wá lọ́dún secretariat ẹ lọ́wọ́ ajá kiri ọ́fíìsì honorable ẹ kẹ́ mọ̀ pé wíìrì gidi wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìgbà wà lójú ogun. ẹ wá yìnbọn bí ìgbà tẹ́ǹdẹ́gbó ọyá rusí mi kí n rusí ẹ láì yá wèrè. so ẹ̀rí bẹ́ẹ̀ sì mo láìkí bàbá pàtàkì ṣe ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò pé àwọn yẹn àwọn tí wọ́n mu drug ni àwọn ọ̀ka àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́lọ́ jẹ́ mi ogun pẹ̀lú tó ń sọ yẹn mo láìkí ẹsẹ̀ yẹn wọ́n láwọn rò pé àwọn tọpọ lọ́dún torí wọ́n ti dàrú ni because àwọn èèyàn àwọn ọ̀ka àwọn kẹ́ni torí wọ́n pé pẹ̀lú kẹta wọn àṣẹ yẹn. inú wa dùn bẹ́ẹ̀ ṣe tètè jáde tí ẹ sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má dákẹ́ o torí pé abanilórin jẹ́ kí ìbáni ìgbé bá a ṣe dáa ẹ má dákẹ́ ẹ ṣe gan ni o ẹ ṣeun ẹ kú ètò. now mo mọ̀ pé ẹ ti lóore ọ̀fẹ́ láti gbọ́rọ̀ tó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wí bí èèyàn ọ̀bá wa máa mu gbóńtò òótọ́ tí èsè pé èèyàn mú kánákáná yó torí èèyàn ò sì dàrú èèyàn wá kó ìbọn kádà kọ́kọ́ rí sẹkítẹ́rìàtì kó ló fẹ́ gbàjọba
ẹ jẹ́ ká mú wá sí làákàyè wa. Now ẹ̀ṣẹ̀ kan tí iléeṣẹ́ ọlọ́pàá ṣẹ̀ mí ìní wípé wọ́n á ní ìdè láti ṣẹ̀ṣẹ̀ máa kó wọn ẹ bá pa gbogbo wọn lẹ́ẹ̀kan náà kí wọ́n kú because ìdìtẹ̀ gba ìjọba ni. Mo wá ń rọ gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bólóyè Sunday Ìgbòho ṣáṣe sọ wípé ẹ ṣe ìwádìí fínífíní kẹ́ ẹ sì fi ọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi tó ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu létí. Ìdí tí ẹ fi gbọ́dọ̀ declare Dúpẹ́ Onítìrí wanted as a terrorist. Wọ́n gbọ́dọ̀ declare wanted torí pé ǹjẹ́ ẹ mọyì èèyàn tó ti há ìbọn fún. Now lẹ́yìn gbogbo ìwà yìí òpònú tí wọ́n fi ṣe ààrẹ Adelé àbí nǹkan kọ̀mọ̀dákẹ́. Ìjìnlẹ̀ Marcus agbẹnusọ wọn ó náà mọ̀ dákẹ́. Ó ní pé ẹ jẹ́ n gbọ́ kí n play rẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ n play rẹ̀ kẹ́ ẹ gbóhùn yẹn torí pé tí n bá ní mo fẹnu sọ àwọn èèyàn lè máa ní àhéhè sọ. Ìjìnlẹ̀ Marcus kẹ́ ẹ gbọ́ ń tọ́ sọ ò tẹ́ ẹ fi mọ̀ pórí àbíbù yìí ó ti gbègbó ó ti gba kíni ó ti gba ìgbó. ń bọ̀ ẹ dákun mọ ẹ̀ṣẹ̀ ń wá ni mo ń gbìyànjú láti wá fídíò yẹn ni torí pé ẹ lè mọ̀ pórí wọn ò tiẹ̀ á pé mọ́. Fídíò yìí dákun ń bu ọwà dákun jẹ́ ń rí ọ ẹ jẹ́ ń wá fídíò náà ń kúkú rí ó lè gbàṣẹ́jú bíi mélòó kan ni màá rí. Tí ìbá epo rí wọn bá ti ó ti dàrú tán yányá tí ò tiẹ̀ fẹ́ wá sí ẹni orí ẹ̀ pé nú wọn sọyẹ wọn ó tún sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti ba lé jẹ́ tẹ́ ẹ bọ̀nà jẹ́ ẹ ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ẹ tún wá bọ́ ta ìwọ Ìjìnlẹ̀ Marcus àbí Ìjìnlẹ̀ nonsense àbí kí ló lóun ń jẹ́. Fídíò yìí ọmọ dùn mí tí n bá rí o yóò dùn mí tí n bá lọ rí rí. Yóò dùn mí gan. Ọwá bọ́ta ó ní pé ẹ fúnjọba di ọjọ́ Monday àbẹ́ àrírú rẹ̀ ní ẹ̀gbin oníyọ̀rọ̀ pé bíjọba o lábẹ́ gọ́vnà Ṣèyí Mákindé tí wọn ò bá tú wèrè yín tẹ̀yàn tán àbá tú sílẹ̀ ẹni pé ẹ̀yin o ẹ̀sùn lé náà ẹ̀sùn ọ̀nà náà o tọ̀ mo ti rí ọyẹ gbọ́. wọ́n ṣáwọ́ tó bá kọ̀ tí ò bá rìlíìsì wọn tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú ó ti pè fógun o ó dẹ̀ máa kàn yín pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ ẹ fìbẹ́lẹ̀ fagbépo ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà for the last time Ìjìnlẹ̀ Marcus lórúkọ ẹni tí ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn kó free wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó dá wọn padà sí secretariat ẹ máa ṣe tiyín káwọn máa ṣe tiwọn káwa máa ṣe tiwa o ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn gáàsì bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú ẹ má jẹ́ káwọn yí ogun yí ojú padà sí yín o bí táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn ò ní root yín out kò síbi náà tẹ́ máa wọ̀ tẹ́ ẹ̀ ní wà rooted out
wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn bàbá yín wọ́n á sọ fún yín pé proclamation letter wa ó ti dé ọ̀dọ̀ wọn. Tinubu, Túnjí Dìísù, Ṣéhù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ àti ẹ̀yin Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ otherwise táwọn guys yẹn bá lè sùn sọ́dọ̀ ọ̀dọ̀ Ṣèyí Mákindé mọ́jú wípé wọ́n ti pè fógun o ogun dẹ̀ máa wọlé ṣùgbọ́n bó ṣe máa wọlé ẹ fi yẹn sílẹ̀ fáwọn ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nílùú Ìbàdàn wọ́n ní ká sọ fún yín ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí ẹ lọ sí secretariat ẹ lọ fi ìhónú yín hàn. ẹgbẹ́ olórí burúkú kan lóòótọ́ bẹ́ẹ̀ ṣe o Adélé ti dé o ó dẹ̀ ti dé and they have come to stay tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú ó ti pè fún ogun. Mo gbọ́ pé wọ́n ní bàbá dìbọnkà kó ti jáde àbí ó ti dìbọnkì nǹkan tó ṣẹlẹ̀ yìí kò sí wàhálà I have debunked it now kò sí wàhálà B1 wọ́n ní bàbá Akíntóyè have debunked it now. Ṣèyí Mákindé mo mọ̀ pé òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí Túnjí Dìísù òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ Tinubu òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe yìí mo wà convinced wípé gbogbo yín lẹ̀ ń gbọ́ wọ́n ní táwọn guys bá lè sùn sí ọ̀dọ̀ yín mọ́jú di àárọ̀lá ẹ ti pè fún ogun o ẹ ti tẹ ṣoṣo mọ́lẹ̀ ẹ dẹ̀ máa rí ìjà ṣoṣo. now tí ìjọba táwọn bá gbé ìgbésẹ̀ lórí threat ìwọ̀nyí ajẹ́pà gangan mọ̀ ń pa ẹ̀ because this is a threat to national security. A threat to national security. And then fi àsìkò yìí pé Department of the State Security Service DSS ẹ wá bí tí ìyá onítìrí wà ẹ wá kàn Ìjìnlẹ̀ Mákọ̀sí ẹ sáàchì ẹ wá bí tó wà kàn àwọn yìí fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà rú. Gbogbo àwọn tẹ́ ẹ kó lánàá tá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ má kulẹ̀ gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ wọn ẹ lọ rèé yẹgi fún wọn. Eléyìí ti certain pé mọ̀jẹ̀ àgbọ̀kan ò sí ń bẹ̀ wọ́n mọ̀ wá ni. Àwọn eléyìí ti determine láti dojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kodò láti dojú ìjọba ilẹ̀ Yorùbá kodò. Ẹ̀rẹ̀ gbọ́rọ̀ tó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ sọ bóyá kí n tó play rẹ̀ kẹ́ ẹ lè gbọ́ dáadáa wípé téèyàn bá ya wèrè tí ò fagbó tẹ́rìrì ò sì dàrú tí ò ya mú kó má gàrí ẹ tún gbọ́. Hello. Ẹ dákun à ń bọ̀ ó sì máa ń kùn báyìí. Hello sir. Ẹ má bínú. Ẹ káàárọ̀ sir. Yọ kínní yẹn Mr. Túndé fóònù yín wọ́n á sì rí ó wà ní fájú. Hello sir. Hello sir tẹ́ ẹ gbọ́ mi sir. À ń gbọ́ yín dáadáa báyìí. Àti yín òbí. Mo kí bàbá Alhaji Oríyọmí àti gbogbo àwọn bàbá tó wà ní program yẹn ọlọ́run tẹ́ bójú tí ọlọ́run wà pẹ̀lú. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé wọ́n á fi kíkí ọlọ́run mọ̀ tó parí ẹ̀ ọlọ́run bá tó lágbára ó lè gbogbo wa. Orúkọ mi ní Sunday Adéyẹmọ tí mo mọ̀ ìsọ̀lẹ̀ jù. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sẹkírátì Ìbàdàn ní àná báwa ṣe ṣe Yorùbá tiwa nẹ́sàn tiwa ó ní àwọn ẹ̀sìn tuntun ẹ̀. Èmi ò mọ̀ kankan pa ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá jẹ́ àkótó ìwọ̀n ẹni tó pa ẹ̀. Gbogbo àwa tá a jọ fúnra wa jọ ti káàkiri ó mọ̀ nàbọ̀ balance Yorùbá nìṣẹ́ tá a ń jà pẹ̀lú gbogbo ọmọ Yorùbá ẹni kankan ò mọ̀ pa ọmọ lọ sí ẹ̀. Èsì bá a ṣe ń jà fún ẹ̀kọ́ tiwa ẹni kó jẹ́ ta kò sí struggle yẹn nígbà tí Buhari náà wà bẹ̀ ló jẹ́ Fúlàní kò sí bí àlọ́ sẹkírà àyàbáràgì ọlọ́pàá àyàbáràgì sójà à ń bọ́ síta láti ṣe rálì
lápá tí mo lọ gàngàn tí mo dé à ń ṣe rálẹ̀ yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni pé fúlàní ò lè àlélájú wálẹ̀ kí fúlàní mọ̀ pa àwọn bàbá wa àwọn fámìlì wa kọ́ mọ́ jẹ kẹ́kẹ́ lọ́sọ̀rọ̀ fún táwọn ń jà fún nìyẹn so ìjọ ipa tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́ rí gbogbo agbára yẹn fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí yorùbá kankan bẹ́ẹ̀ wọ́n kàn sí bó ṣe wọ́n ni bí àwọn bá para wọn lọ́hùn tó bá pààyàn tó ń ṣe gbogbo tó ṣe tán wọ́n tún máa fún ọ ní amnesty lórí àwọn tó pa so gbogbo nǹkan tí àwa kọ́ ń gbà yẹn tá a fi jáde pẹ̀lú gbogbo àwọn bàbá bá ń jẹ́ kíkọ́ àtàwọn àgbàgbà tó wà pẹ̀lú àwọn ọba tó sọpọ́ọ̀tì wà ń gbà yẹn pé ó ti tó báyẹn kí wá ṣe pé káwá kóra wa jẹ káwá lọ nú ọ́fíìsì àwọn ọ̀nẹ́rẹ́bù secretariat tẹ́wọ́ ẹgbẹ́ ẹ̀yà wèrè tọpọlọ ń dun ẹni yẹn ẹ̀rí pa àwọn tó lọ ẹsẹ̀ báwọn dáadáa ẹ̀rí pa aláìsàn ni wọ́n gbádùn àtẹ̀yẹ tó dó lórí wọn tó lòun lòun rán wọn ẹ̀rí pa wọn gba wèrè lẹ́ẹ̀kan tó mọ tọ́jú wọn tí wọ́n ti mọ ń gbòmìnira nìyẹn ẹ wá lọ ọ́fíìsì àwọn ọ̀nẹ́rẹ́bù ẹ wá lọ jókòó ẹ ta fúláàgì ẹlẹ́yìn Yorùbá nation láì ya wèrè ẹ̀rí pa ọpọlọ ń dùn wọn dáadáa. ẹ má bínú mo fẹ́ kẹ́ tún kinní yẹn gbọ́ dáadáa mo fẹ́ kẹ́ tún. hello ẹ dákun à ń bọ̀ ó sì wá ń kùn báyìí. hello sir. ẹ káàárọ̀ sir. àjẹjẹ. yọ kínní yẹn Mr. Túndé fóònù yìí wọ́n wá ń síbi pé wà nù fáàtì. hello sir. hello sir sẹ́yìn gbọ́ mi sir. à ń gbọ́ yín dáadáa báyìí. ọmọkùnrin bá yín sókè. àti yín òkè. yes sir. mo kí bàbá Alhaji Oríyọmí àti gbogbo àwọn bàbá mi tó wà níbi program yẹn Ọlọ́run níjẹ́ bójú tì Ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín. àmín o. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé wọn á fi kíkí Ọlọ́run mo fi parí ẹ̀ Ọlọ́run bá tó lágbára lórí gbogbo wa orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Igboho. lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sẹkítírìàtì ní Ìbàdàn ní àná báwa ṣe ń ṣe Yorùbá tiwa nìsan tiwa kọ́ ni àwọn yẹn ṣe ṣe tiwọn yẹn èmi ò mọ nǹkan kan pa ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá ń jà pété ìwọ̀n mẹ́ni ti ń pa ẹ̀ gbogbo àwa tá a jọ fúnra wa jọ tí ní káàkiri ó mọ̀nà bọ̀rọ̀ tá láǹsí Yorùbá nìsan tá à ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá ẹnì kankan ò mọ̀ ń pa wọn tán lọ sí yẹn èsì báwa ṣe ń jà fún ẹ̀tọ́ tiwa nìyẹn ẹ̀rí péjọ ta ti ṣe struggle yẹn nígbà tí Buhari gan wà ń bẹ̀ tó jẹ́ Fúlàní kò sí bí àlọ́ secretariat àyàbáràkì ọlọ́pàá àyàbáràkì sójà à ń bọ́ síta láti ṣe rálì láfta tí mo lọ gàngàn tí mo dé à ń ṣe rálì yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni pé Fúlàní ò lè àlélájú wálẹ̀ kí Fúlàní mọ̀ pa àwọn bàbá wa pa àwọn fámìlì wa kan mọ́ jẹ kẹ́nìkan kan lè lọ sọ́ni Èkó ohun táwọn ń jà fún nìyẹn so ìjọ ipa tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́rì pé gbogbo agbára yẹn Fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí Yorùbá kankan bẹ́ẹ̀ wọ́n kàn ṣe bó ṣe wọ́n ni bí àwọn bá para wọn lọ́hùn tó ń bá pààyàn tó ń ṣe gbogbo tó ń ṣe tán wọ́n tún máa fún ọ ní amnesty lórí àwọn tó ń pa so gbogbo nǹkan tí àwa kọ́ ń gbà yẹn tá a fi jáde pẹ̀lú gbogbo àwọn bàbá bá ń jẹ́ kíkọ́ àtàwọn àgbààgbà tó wà pẹ̀lú àwọn ọba tó sọpọ́ọ̀tì wa ń gbà yẹn pé kó ti tó báyẹn kí wá ṣe pé káwá kóra wa jẹ káwá lọ nú ọ́fíìsì àwọn ọ̀nẹ́rẹ́bù secretariat tẹ́wọ́ ẹgbẹ́ ẹ̀yà wèrè tọpọlọ ń dun ẹni yẹn ẹ̀rí pa àwọn tó lọ ẹsẹ̀ báwọn dáadáa ẹ̀rí pa aláìsàn ni wọ́n gbádùn àtẹ̀yẹ tó dó lórí wọn tó lòun lòun rán wọn ẹ̀rí pa wọn gba wèrè lẹ́ẹ̀kan tí mo tọ́jú wọn tí wọ́n ti mọ́ ń gbòmìnira nìyẹn ẹ wá lọ ọ́fíìsì àwọn ọ̀nẹ́rẹ́bù ẹ wá lọ jókòó ẹ ta fúláàgì ẹlẹ́yìn Yorùbá nation láì ya wèrè ẹ̀rí pa ọpọlọ ń dùn wọn dáadáa so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kan fọkàn sí àwọn ìran dáadáa báyìí mo dẹ̀ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n investigate wọn dáadáa wọ́n dẹ̀ rí kí wọ́n múrú àwọn ìran dáadáa tó ń rán wọn rúṣẹ́ jàkújàkú báyìí láti mọ̀ fi dá wa láyé bí ìgbà tẹ́yẹ kẹ́ńdà lóru lèmi nìyẹn sí tá a bá fẹ́ ṣe gbogbo rálì wa à ń sọ ti gbogbo ẹ̀yọ́ gbogbo ọmọ Yorùbá dẹ̀ máa gbọ́ àjọ fọwọ́pọ̀ ni tájọ jáde tán láti béèrè fẹ́tọ̀ wa ni kì í ṣe pé àwọn kan máa kóra ọjọ́ bíi mẹ́jọ ẹ wà lọ́wọ́ kàkí sójà ẹ wà ẹ mọ̀tẹ́ òkú ẹ ti mọ̀ gógóró ẹ lọ fagbóyó ẹ wà lọ ní ọ́fíìsì àwọn ẹgbẹ́ fẹ́ jẹ mọ́ káwọn ẹkún bẹ́ẹ̀ tó fẹ́ jalè wọ́n kàn fẹ́ jí nǹkan ní secretariat àwọn èèyàn ṣe Yorùbá nìsan àwọn ṣe Yorùbá nìsan wọ́n kàn fẹ́ lo lẹ́fù pé Yorùbá nìsan yẹn popular ayédèmọ̀ àwọn tó wà ń bẹ̀ láti fi hùwà burúkú ni láti fi borúkọ wa jẹ ni ṣùgbọ́n Ọlọ́run ní borúkọ tí náà jẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ Ọlọ́run dẹ̀ jẹ́ kí Ọlọ́run gbòmìnira tó yẹ fún Yorùbá láṣẹ Ọlọ́run kì í ṣe pé irú lẹ́fù dáadáa táwọn ẹ̀kọ́ kiri àwọn ọmọ gángan gbà èmi àti bàbá àti gbogbo adájọ́ sí Yorùbá nìsan káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sí yẹn rárá so ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé ìgbàgbọ́ ètò. ẹ sà ẹ dákun àwọn wo ni is there any breakout táwọn kan ti yapa kúrò lára yín ní èyí tẹ́yìn gbé lọ́wọ́. ẹ̀ǹgbà tí mo wà nínú prison Benin yẹn
obìnrin kan bẹ tó ń pè ní tó ní òun ìyàwó Abíọ́lá Onítìrí mi ò mọ ìyá yẹn mi ò rí màdàmù yẹn rí òun náà káwọn kẹjọ tó lóun náà sí Yorùbá Nation òun ló líìdì àwọn gúrùpù àwọn tó wá bẹ̀yẹn lánàá yẹn wọn kò bìnrin ní mo dúpẹ́ Abíọ́lá ó lóun ìyàwó Abíọ́lá ó ní òun ìyàwó Abíọ́lá mi ò mọ so òun ló ní àwọn gúrùpù tí wọ́n wá sẹkírìàtì lánàá yẹn àtàwọn alátìlẹyìn wọn kan àwọn náà ti dá dúró Yorùbá Nation tí wọn lọ́tọ̀ àwọn náà ń pera wọn ní òmìnira 2022 bí wọ́n wí nìyẹn òmìnira 2022 mo ti sẹ́ndì fídíò rẹ̀ gan sí ọmọ tó pè mí wọlé mo ti sẹ́ndì fídíò rẹ̀ ẹ̀rígbà tó declare tó lóun ti gba orílẹ̀-èdè Yorùbá fídíò yẹn náà wo mẹ́ẹ̀lì post ẹ̀ gbogbo èèyàn ó rí mo ti sẹ́ndì ẹ̀ sí ọmọ tó wà ń bẹ̀ ẹ wo fídíò ẹ̀ wò. ó lóun ti gba orílẹ̀-èdè Yorùbá. ó lóun ti gbà á ẹ play fídíò yẹn bẹ̀ ẹ máa rí fídíò yẹn lọ ọmọ tí mo sẹ́ndì ọmọ tó pè mí ẹ̀ kódà wọ́n fún gọ́fúnà Mákindé ní táìmù pé táwọn ẹ bá di Monday ń bẹ̀ gọ́fúnà máa mọ̀ pé ohun tóun ṣe ò dáa wọ́n ti sọ wọn ẹ̀rí fídíò sẹ́ndì gbogbo ẹ̀ sọ́mọ yẹn. ó tún ti sọ̀rọ̀. bí tó ní confidence mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ̀sìn mo dúpẹ́ gan. ẹ ṣe gan ni o. ta ló ń bá a sọ̀rọ̀ yìí sà. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ Sunday Igboho ó fọ́ọ̀sì mi ò ní pé yẹn ṣẹ̀ṣẹ̀ dá òtẹ́ gbogbo ẹ̀ mọ̀ pé mo ló pa ẹ̀ lọ. honourable speaker ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bí wọ́n ní kankan. ìrọ̀ wọn ni pé chief ṣé ẹ rò pé kinní yìí ó ti bà yín ní orúkọ jẹ́ díẹ̀ tàbí pé ipa tí yóò ní nínú ẹgbẹ́ tí yín pé ipa yẹn mà lè pọ̀ tó kú bí a monumental damage kí ni nǹkan tẹ́ ẹ rò. kò borúkọ wa jẹ́ kọ̀dẹ̀ nípa kankan tó lè kó ẹgbẹ́ tiwa àwọn ò lè jáde ní méjì mẹ́ta a lè jáde ní mẹ́wàá ẹ̀yin náà mọ̀ pé tá a bá fẹ́ jáde èrò ọ̀tẹ̀lé wa rárá a lè ní 20,000 people èrò ọ̀lọ́mẹ̀ rárá nìyẹn àwọn kan wá kóra àwọn ọjọ́ bíi mẹ́wàá wọn làwọn Yorùbá Nation ayé mọ̀ púpọ̀ London àwọn yẹn nìyẹn ẹ wá lọ́dún secretariat ẹ lọ́wọ́ ajá kiri ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹ kẹ́ mọ̀ pé wèrè gidi wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìgbọ́n wà lójú ogun. ẹ wá yìnbọn bí ìgbà tẹ́ǹdẹ́gbó ọyá rusí mi kí n rusí ẹ láì yá wèrè. ẹ̀rí bẹ́ẹ̀ sì mo láìkí bàbá Fàtáwù ṣe ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò pé àwọn yẹn àwọn tí wọ́n mu dúrọ́ọ̀gì ni àwọn ọ̀kan àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́lọ́ jẹ́ mi ogun pẹ̀lú ohun tó ń sọ yẹn mo láìkí ẹsẹ̀ yẹn wọ́n láwọn rò pé àwọn tọpọ lọ́ndún torí wọ́n ti dàrú ni because àwọn èèyàn àwọn ọ̀kan àwọn kẹ́ni torí wọ́n pín pẹ̀lú nǹkan táwọn àṣẹ yẹn. inú wa dùn bẹ́ẹ̀ ṣe tètè jáde tí ẹ sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má dákẹ́ o torí pé abanilórin jẹ́ kí ìbá ní ìgbé bá a ṣe dà. ẹ̀yin náà tàbá ní ẹjẹ́ àti bíi ìsánákì èso oògùn orúkọ tí wọ́n láwọn ń jẹ́ ó yàtọ̀ gédégbé sí Yorùbá Nation wọ́n ní àwọn ń jẹ́ Republic of ẹjẹ́ ń wò ná torí pé arábìnrin tó ń pè ní aya Abíọ́lá ọ̀hún wàláì tàláì eré rẹ̀ ti burú wàláì wọ́n láwọn ń jẹ́ ń bọ̀ o mo fẹ́ wò ó ni o. Democratic Republic of the Yoruba Democratic Republic of the Yoruba Yorùbá Nation dẹ̀ làwọn olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ń jà á fún sẹ́mọ̀ kó sọ̀tọ̀ọ̀tọ̀ kò jọra wọn làwọn wèé ṣe Yorùbá Nation Democratic Republic of Yorùbá iná làwọn ń jẹ́ sólórí ibú alóbìnrin yìí ni ẹ̀rẹ̀ máa wá wò ó ẹ kó bọ ẹ káàyà ẹ kó gbogbo rẹ̀ bọ̀ wá sẹkítírì àti ẹjọ́ sẹ́ ẹ fẹ́ pẹ́ mọ́ ń bẹ̀ ni ẹ wá múra èdè hámà ogun bàbá tó kú mọ̀kú náà wá líìdì wọn firing squad straight ni o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má fọwọ́ ra wọn lórí o torí pé ká ní gbogbo ìbọn tán yìnyẹn ká lọ́lọ́ rèé ṣèṣì bá Àmọ̀tẹ́kùn ọba operation boss àbọ̀ bá wọn ọlọ́pàá wọ́n spanner loss ni o inú wọn ó dùn pọ́n ṣàṣeyọrí o àmọ́ ńgbà tí Ọlọ́run tí ìjọba kápá wọn gbogbo àwọn èyí tó lóògùn ẹjọ́ kí ló dé tí wọn ọ̀dọ́ fẹ́ àti òṣó oògùn kankan lára wọn ẹgbẹ́ sìgìdì ẹgbẹ́ gbogbo ẹ̀ sára ẹ ti ya wèrè ìjọba amúnimóògùn wọn wá mú yín bí adìẹ sójà bíi mélòó kan ló mú yín wọn àti ẹ̀ tí kó gbogbo báràkì sójà bíi díẹ̀ náà kà síná ogun fún yín iye onítìrí babaláwo tó ṣe fún ọkọ̀ get it right
àwọn tó fún ẹ lámọ̀ràn wọ́n ṣì ẹ́ darí ìjìnlẹ̀ mákọ̀ọ̀sì àbí ìjìnlẹ̀ nonsense wọ́n á dìpọ́ọ̀tẹ̀ wá bá wa ń bí wàá wá jẹ́jọ́ wọ́n ń bọ̀ wá gbé ẹ àtìyá onídìrí ayé yín ọ̀jọ́ ní dàpọ̀ kí ló dé ẹ kàn fẹ́ kólóyè Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè àtàwọn ọmọ Yorùbá ẹ fẹ́ kó wọn sínú àdánwò torí kò sí bá ṣe máa perí ajá tà ní perí ìkòkò tá a fi ṣe. ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣègbésẹ̀ lé lórí o ẹ má ka gbogbo threat wọn you don't see it as an empty threat. wọ́n mú gbó wọn lọ dúró sẹ́nu tírélà wọ́n mú kòló wọn lọ rèé dúró sẹ́nu train kọ́ lọ̀ wọ́n mọ́lẹ̀ ó ṣe jẹ́ wípé ilé ìjọba ló ń wá ó ṣe jẹ́ wípé wọ́n ta flag don't take it with levity ends. ẹ treat ẹ bó ṣe yẹ kẹ́ ẹ treat ẹ ni ẹ declare mo dúpẹ́ Onítìrẹ wanted kẹ́ẹ̀dẹ̀ fojú ẹ̀ bá òfin. mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìí tí mo sọ yìí ọyẹ ó ti yé ìjọba wípé tẹ́rọ́rìsì ni Onítìrẹ ọ̀bàyéjẹ́ l'Abíọ́lá Onítìrẹ mo dúpẹ́ ó lóun lọmọ Onítìrẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá rí ẹ lọ́ọ̀rẹ́ fi ẹ̀wọ̀n rẹ̀ dé mọ̀lẹ́bí ẹ̀ lẹ́kọ̀ọ́. mo kólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ọlọ́run ò ní bá ọkọ yín jẹ́ èyí tí sì ń bẹ́ńlẹ̀ ọlọ́run ọba wa tún ṣe ẹ̀ ní rí dààmú. mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn òdì wípé àní rí dààmú o àní rí jà ògún àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kólé ayé lọ́wọ́. ìyá mi Adérọ́pò ìyá mi Tóyọ̀sí mo kí yín o gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi ní diaspora nínú ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Oòduà Yorùbá World Media YSDM gbogbo yín pátápátá ìní mo kí gbogbo ẹgbẹ́ pátápátá ìní mo kí o ìpè ẹ má jò ń kálukú ó sùn Onítìrẹ ó ti da nǹkan rú ó ti ba nǹkan jẹ́ ọ̀nà tí wọ́n gbàgbé declare Yorùbá Nation as a terrorist group ìlọ́nsán bẹ́ẹ̀ bá wá fààyè rẹ̀ gbà tọ́ àjẹ́ pé nǹkan yìnrìn nu nǹkan yìnrìn. Olóyè Sunday Igboho mo kí yín dáadáa mo kí gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin ní mọ̀ wá o ẹ̀yin èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá o à ń lọ lóde àbèrè à ń lọ lóde àbèrè à ń lọ léde àbèrè orúkọ ẹni pètà ní ti wí kótókòtó látàárọ̀ Adémọ́lá ọmọ omíyalé mọ̀ ń jẹ́ mí lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sòkòtò kọ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sàn-án ọmọ agbọ́ yàyàmọ́yà ẹ wo I love you all ó dàbọ̀.